wọ́n kú pélété tẹ́lẹ̀ gbogbo àwọn tó kú yẹn wọ́n ti wá gbà pátápátá àbí ṣe rí àwọn kan tó kóra ọjọ́ gbà kan tí wọ́n ní àwọn àtúntò rí pé àtúntò wọn mọ́ dípò wọn mọ́ láéláé àwọn disgruntled elements ni wọ́n kóra jọ pé àwọn àtúntò kí lè yẹ túntò lélẹ̀ àwọn tó ń gba owó lọ́wọ́ APC ní ìgbà yẹn àwọn tó jẹ́ pé agents APC ni wọ́n tí wọ́n gbé pátì dé Supreme Court tó jẹ́ pé wọ́n mọ̀ wípé tó bá tẹ ìdájọ́ ìdí àbẹ̀wò àwọn ìlẹ̀jẹ̀ beneficiary àwọn yẹn mo ti sọ wọ́n ń ṣe ọmọ ẹgbẹ́ wa. They have been expelled from the party and they stand expelled from the party. PDP ìkan náà àwọn ọmọ ọkàn tó máa ń kọ́ dáadáa ó ní alága ò sọ̀rọ̀ ńgbà tó bẹ̀rẹ̀ lè fi kọjá pé ẹ̀rù bá kó mọ̀ pé ẹ̀rù yìí bá èmi ìjẹsà lómi àbí ogun kan ìjẹsà máa ń jà kò ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹ bá rí wọn bì kan ní local government ẹ lé wọn má jẹ́ kẹsàn wọ́n balẹ̀ o mò ń sọ gbangba wípé níjẹsà land kò fẹ́ tó lè kóra ẹ̀jọ́ lẹ́nu ìgbà kó wà tó tò tí mo bá rí èmi láàlì ìdòdò lọ́bẹ̀ tí màá ń nà wọ́n ní ànàsálẹ̀ PDP èyí ò lè máa ṣe dáadáa bí eléyìí ẹnìkan tó wá wà ní kọ́nà àbìkan rárá àmì tọ́lọ́rẹ́ẹ̀tẹ̀ Ọ̀ṣun dìsáàbù Adémọ́lá tó ti yé ó ń ṣe dáadáa ní ìpínlẹ̀ Ọ̀ṣun á túbọ̀ máa tẹ̀síwájú. Rẹ́ẹ̀pù